Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa lórí line ẹ wá lọ wo Albarika TV ẹ lọ Field Made YouTube ẹ download ẹ bẹ́ẹ̀ Albarika TV ẹ rí bẹ́ẹ̀. يا واحدا في ملكي أنت الأحد ولقد علمت بأنك الفرد الصمد لا أنت بمولود ولا لست بوالد ọwọ́ mi rí ṣé kò ń rí dàbí kò sọ pé kò fà. لا أنت بمولود ولا لست بوالد كلا ولا لك في الورى كفوا أحد. súnmọ́ yìí máa fẹ́ yìí tí ń bẹ̀ wọ́n ẹlòmíín fi ń sùn lọ́nu. يا واحدا في ملكي ما له ثاني يا من إذا قلت له يا مولاي لباني. farabalẹ̀ má dààmú ara rẹ rárá. يا واحدا في ملكي ما له ثاني يا من إذا قلت يا مولاي لباني مدام وراري يا واحدا في ملكي ما له ثاني. ايوا فا يا واحدا بكو ولون في ملكه inú gbangban rẹ̀ gbogbo gbangban gbẹni tó gbangban láyé kò ní gbangban mọ́ tọ́lọ́wọ́n mọ̀ gbangban lọ ní gbangban ṣáájú ká tó dé kó tó dá wa bá a tó wá sí mọ́ yóò sì tún máa gbangban lọ náà ni agbára rẹ̀ yóò máa jẹ́ agbára lọ ni ikọ̀ rẹ̀ yóò máa jẹ́ ikọ̀ rẹ̀ yóò máa jẹ́ lọ náà ni. يا واحدا في ملكي ما له ثاني. nínú ipò rẹ̀ nínú iyì rẹ̀ nínú wọ rẹ̀ ní gbogbo nǹkan rẹ̀ máa thani kò sẹ́ni kejì fọlọ́ ẹnì kejì ò sí fún gbogbo wa ẹnì kejì ń bẹ fún wa wọn bẹ bá rí mọ́rùnlé ẹ gbogbo ọ̀dá rẹ̀ ẹnì kejì ní. Bàbálájí Buhari ẹ wá fàjà mi ọ̀rọ̀ yẹn ẹnì kejì ní. máa lẹ̀ wù thani ẹnì kejì ò sí fọlọ́hún. àfàwọ́dé yá man idha qultu yá mawlaya labbani. يا من إذا قلت يا مولاي لباني. يا من إذا قلت يا مولاي لباني. أنسى وتذكرني في كل نائبة وكيف أنساك يا من لست تنساني. أنسى وتذكرني في كل نائبة. Ọlọ́run gbogbo wa láyé ìsìnkú sínú ẹ̀ṣẹ̀ o Ọlọ́run wọn láti wà wà láàyè lómi kò kí wákàtí márùn lónìí. Ansa. Alájí Bàtáyì ẹlòmí ò kí wákàtí márùn lónìí. Ó sì jẹ tàárọ̀ ó sì jẹ tọ̀sán ó sì tún ní àlàáfíà. Ẹnìkan wá bẹ lókè òyìn bẹ̀ oṣù karùn-ún ni wọ́n sá tẹ̀ kalẹ̀ báyìí wọ́n sì bọ̀ mú ara kíní tí wọ́n fi bọ̀ mú ni wọ́n wá ń fi ẹ̀kọ́ wọ́n wá ń rọ ẹ̀kọ́ sí
ń wá ń gba imú jẹun Allahu Akbar. tòun ti bẹ́ẹ̀ tọ́ba dá sùn kan yóò ṣe báyìí lẹ́yìn dùbúlẹ̀ tó wà láti oṣù mẹ́ta yóò ṣe báyìí. أنسى وتذكرني في كل نائبة. ẹ wà fà ó ní o mo sì gbàgbé ìwọ Ọlọ́run àmọ́ mo ti gbàgbé rẹ wọ́n tẹ̀sí kúrò ní ìwọ Ọlọ́run wọn rántí mi fi kúlìkúlì náà ìbàtí gbogbo wàhálà kò tí dé báyà ó sì rántí mi òòjọ́ dọ́dọ̀ mi àdáwò ń bọ̀ òòjọ́ dọ́dọ̀ mi ọwọ́ ni ha wa kayfa ansaka ya maulaya abigilewi. فكيف أنساك يا مولاي لباني فكيف أنساك يا لست تنساني أنا وكيف أنساك يا من لست لست تنساني تنساني. bẹ́ẹ̀ bá ń wò mí ọpọlọ ni ẹ máa lò bẹ́ẹ̀ bá ń wò mí bẹ́ẹ̀ ń wo mí mọ ọ̀rọ̀ mi ti dùn ẹ mà sí kéwúgé ọpọlọ tí yín lẹ́yìn máa ránṣẹ́. فكيف Tanzania نعم gbàgbé rẹ̀ ìwọ Ọlọ́run ó sì gbàgbé mi wọ́n fẹ́ lọ ìlú ìbò ní rí lọ wọ́n fẹ́ lọ Mọ́kà ní rí lọ wọ́n fẹ́ kọ́lé ní rí kọ́ wọ́n fẹ́ bímọ ní rí فكيف أنساك bó ní ṣe wá gbàgbé يا من لست تنساني ìwọ ọba tó ṣe pé ha ó sì gbàgbé mi. الله ọ̀rọ̀ wa lálẹ́ yìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ṣàdúrà الله àwọn àwọn olórí ẹ̀ka dúpẹ́ fún gan الله lẹ́yìn Ọlọ́run àwọn olórí ẹ̀ka dúpẹ́ fún الله àfẹ́ ẹlẹ́gẹ́ lẹ́yìn Ọlọ́run àwọn olórí ẹ̀ka dúpẹ́ fún àwọn èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀ tó ẹ̀ka dúpẹ́ fún bẹ́ẹ̀ bá sẹ̀mí ayé báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní í ṣe nínú sẹ̀mí ayé ẹ̀dá lẹ́yìn Ọlọ́run. فحمدنا واجب لثلاث. dídúpẹ́ wa tá a máa dùn ọ̀rọ̀ yẹn ní fún wa lórí èèyàn mẹ́ta. أولها للوالدين. àkọ́kọ́ àwọn tá a máa dúpẹ́ fún bàbá dúpẹ́ tọ́lọ́run tán òun làwọn òbí wa méjèèjì bàbá àtìyá bàbá àtìyá ẹ wò wàhálà wọn lórí ọmọ o alákọ̀ọ́kọ́. قد أوجب الله على الولد شكرا لهما. Ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn lórí ọmọ kó dúpẹ́ fún àwọn méjèèjì ni ó gbọ́dọ̀ dúpẹ́ fún wọn. wo wàhálà wọn wo dàbí wọn wo oorun tí wọ́n sùn wo nira àyà bọ́bá ní sàá á ní ẹjẹ́ ìsinmi díẹ̀ alẹ́sẹ̀ mi wù ni torí ìwọ tó lóyún rẹ sára ni bàbá àdánwò adáko gbóná ó lè ra kàn gbé ọkàn ani mo gbọ́dọ̀ náà gbogbo àpò méjì àbò yìí àmọ́ yín bẹ lé. لأنهما تعبا في تربيتك. لأنهما تعبا في تربيتك. في تربيتك torípa àwọn méjèèjì bàbá àtìyá táyìbá wọn dààmú wọn ṣe wàhálà fi tarbiyatika níbi tí wọn tọ́jú rẹ. وهذا دليل. ìtọ́ka ní sintan sọ̀bọ̀ yìí. كلا دخل يعقوب على يوسف. الصلاة والسلام. Yusuf ọwọlé tọ̀ Yusuf. ولم يكن له. Allahu Akbar. دخل يعقوب على يوسف ولم يكن له. ẹni tó fi dúpẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó fi máa tọ́jú wa Ànábì Yakubu òun ló bí Yusuf
àwọn méjìlá lọ́mọ ẹ̀ tó bí àmọ́ Yusuf àti Bunyamin ìyá kan ló bí wọn àwọn mẹ́wàá yòókù ọba kan ni wọ́n jẹ́ ó ti wá wà lórí ọba gbogbo tó ní inni ra'aytu ahada ashara kawkaban wa shamsa wal qamara ra'aytu li sajidin gbogbo tó wí ni Ọlọ́run musẹ ọsẹ lóòótọ́ bọ ọsẹ ó ti wá wà ó ti dọba Ànábì Yakubu wá wọlé salatu wassalam Ànábì Yusuf òdìdè fahawa Allahu ilayhi Ọlọ́run wọn ránṣẹ́ sí Ànábì Yusuf atatazamu antakuma li abika sọlá ló kún ọba wọn sétí tóbi ló kún ọba wọn ní ọjọ́ dìde fún bàbá rẹ̀ wa ìwọ ọmọ mú nǹkan lọ lé lónìí bọ́ọ̀ bá ti pọ́n bàbá rẹ̀ lé ó jí àwọn ọjọ́ Ọlọ́run àmọ́ tiẹ̀ náà ní pọ́n olé wọn ní bàbá rẹ̀ Ànábì Ọlọ́run ẹ máa gbọ́n tọ́lọ́run wá wí o. wa izzati wa jalali pẹ̀lú yèmí Ọlọ́run àti pàmùrágàjì mi. la akharajtu min salibika nabiyya. fún tó ṣe fún Ànábì Yakubu ni wọ Yusufu Ànábì Ọlọ́run ní tara rẹ̀ jáde. la ilaha illallah. Yusufu bí Ànábì Ọlọ́run kò bí Ànábì Ọlọ́run Ànábì ọ̀tá rẹ̀ jáde. wọ́n ní àwọn alájú ti máa ń gbé kí ló dé wo ẹ̀dá tí ẹ fi ti yín lẹ̀ jẹ́ kọ́lọ́ ẹ ká ti yín alájí ọlọ́run ọtẹ rọ́ọ̀gì tiẹ̀ rọ́ọ̀gì kan ọlọ́run ọtẹ òjá nàmọ̀ ní ọtẹ. abarra li birri birrul walidaini tanalu biha sa'adata warrakha'u fahasin فيهما إحسان عبده يخاف الله ما رفع السماء يخاف الله ما رفع السماء وقال النبي على محمد وصبي man wadata wa akalahu duna walidayhi. inú ilé tó gbóúnjẹ sí yìí aláàjì ń gbé pálọ̀ pẹ̀lú aláàjì àyà tó bí ó mú wọn lọ ilé tó kọ́ àwọn wá gúnyán tani àrùn jọba yìí àwọn wá gúnyán wọ́n sì pa ńlá wọ́n sì gbogbo ẹ̀ inú ilé wọ́n wá jẹ aláàjì àtàlájà ń bẹnu lé. wa akalahu duna walidayhi harramallahu ta'ala. wọ́n jẹnu lẹ́nu wọn ò fàlàjà jẹ wọn ò kọ́ bùtàlájà wọ́n sì bùtàlájà pé ẹnẹ ètò bá kúkà wọ́n jẹ pẹ̀lú àwọn ọmọ wọn ọ̀rá tilẹ̀ wọ́n jẹ. àwọn alájà jẹ tí wọ́n rí àwọn àtẹ̀bà ẹnu ẹ̀fọ́ tó wọ́n há sí àwọn jẹ́ tí wọ́n tó fi mọ́ọ̀tì lé ọkọ̀ àti ìyàwó. èmi Ọlọ́run ìṣe fọmọ náà. laziza ta'amil jannati. omi tó dùn lálẹ́ jẹ́ náà kò ní tọ́ la ilaha illallah. kò ní jẹ́ mbẹ́. الثاني أستاذك ومصنعك. abẹ́ẹ̀lẹ́kẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí dandan ká dúpẹ́ fún wọn tún sọ̀rọ̀ yẹn lórí wa. أستاذك àfáà rẹ̀ tọkọ ní kéwù abẹ́ tọkọ níṣẹ́ ọ̀gá rẹ̀ kọ́ mọ́tò òun lọ kọ́ ọ́nṣẹ́ fíríjì òun lọ kọ́ ọ́nṣẹ́ dráìvà òun lọ ọgbọ́dọ̀ dúpẹ́ fún. ما وصل من وصل إلا بالحرمة. àwọn tó ga láyé ò déédéé ga májíkì kan ni wọ́n lò wọ́n fáwọn tó ìwọ tó sí ní ìwọ wọn ni. وما سقط من سقط إلا
بترك الحرمات. àwọn tó sì ṣubú tí wọ́n jábọ́ tí wọ́n débi wọ́n lọ wọn ò ṣe bẹ́ẹ̀ lásán kì í ṣe bọ́lọ̀ ń ṣe ká wọn ò fẹ́ ni ìwọ́ tọ́ níwọ̀ ni wọn ò fẹ́ ni àpọ́nlé tọ́ sí lápọ́nlé ni. هذا دليل. ìtọ́ka tún lélẹ́yìn náà lórí ẹ̀. قال علي كرم الله وجهه. Sayyidina Ali ọkọ Fatima ọmọ ní Muhammad. Sayyidina Ali òun lọkọ Fatima. Fatima dé ọba nàbí. sallallahu alaihi wasallam. ń sunkún wọ́ọ̀rù. Anábìrin kí ló dé bọ́ọ̀ bá ti ń sunkún báyìí. ọmọ pé èmi fẹ́ rú mi lójú rẹ̀ ó ní wọ́ọ̀ nǹkan sẹ́ni tí mo rí lára ọkọ mi pọ̀ ni ní bá ṣe bẹ̀ tó dùn tí mo ṣe wàhálà tí mo ṣe gbogbo ẹ̀ yóò fò oúnjẹ bá tètè ni kò ní ńlá ọbẹ̀ Ànábì ló dé ní. sallallahu alaihi wasallam. ọlọ́lẹ́ẹ̀kejì bálejò bá wákàlejò wáyìn láti sọ mẹ́lì ẹ̀wọ̀n kò olówó wáyé lápẹ̀júwe kẹ́yìn wá pé o ṣe wọ́n dàbọ̀ kó bálejò náà ti tó ọkọ mi ò ní ìwọ̀n Ànábì ló di méjì. sallallahu alaihi wasallam. ọlẹ́lẹ́kẹta bá sọ ọkọ mi bá ya tọ́ra fẹ̀yìn díẹ̀ bí èjìká báyìí tó sì yẹ kó mú kọ́ràn irọ́ o yọ ya tán ni o takọ yọ̀ọ̀ká nínú ẹ̀ báyìí mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ àdánwò tí ń pamílẹ́kùn lára ní. ana abudun. ń bọ̀ bí ọ̀rọ̀ mu Sayyidina Ali ní ana abudun. ẹ má bọ̀ ana abdun ẹrú lèmi Sayyidina Ali. limani alamani harfan wahidan. ẹ má gbọ́ n tẹ́ fi dúpẹ́ fáwọn ọ̀gá yín àwọn àfáà yín ìyá àti bàbá ẹrú lèmi Sayyidina Ali fẹ́ntọ́ba fàárà fi kàn mọ́ mi alif tí mo wá pa alifu ní gbogbo bí jẹ́ n bá jẹ pàdé alifu nínú tíra láyé. Allah. ẹrú mi fún. inṣàbá. tálá lè kalẹ̀ fún un yín ní ìfọ̀. akramakallah. kò lè jọra wọn láyéláyé. àwa fọ mọ́tò kò sí tí ì ṣe tán. ọlọ́run èyí ṣe májíìkì. ta ni pè nù yín ní ìgbà wákàtí bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ́ọ́ wá àwọn wọn lẹ́kọ̀ọ́ pé ara ni rédíòrédé kò níyàwó ni bàbá níyàwó ọlọ́run dápẹ́ já sọ̀rọ̀ bàbá níyàwó ọlọ́mà ìbọn kan kọjá ní ìpáàlì tẹ̀lé àkọ́bí ẹ̀mí àyè mo lè fọ́ kò lè fọ́ sọ́ni bí a bá sì mú ọgbọ́dọ̀ gbọ́mọ ọdọ ni. ana abudun liman alamani harfan wahidan. èmi kọ́ bàtà àbá mi mo sì dáta kú. la ilaha illallah. aṣọ agbára jẹ́mi sẹ́sẹ̀ ẹ̀rọ kẹ́mbẹ̀ tí mo ṣiṣẹ́ sí mo gbé ibà rẹ̀ tí mo ti rí àlùbáríkà ọ̀hún náà ni mo sì dáta kú tèmi n bá lọ pé wọ́n lè máa tẹ̀ mọ́lẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ nínú agbo n bè mí náà rí báyìí tí alájà bàtà kó bàtà alájà bàtà ti dáta kú. ẹ ẹ kómi ò tó ro rọ̀ sẹ́nu mi ó sì èrè lọ sí rìtì kejì ṣé ní àdàbàdà mi dáko kò lè jọra wọn. ana abudu liman alamani. ọ̀rẹ́ rẹ̀ nínú gbogbo ayé sì ń wọ gbọ́n fúra rẹ̀ sí ẹ̀yẹ. ana abudu liman alamani harfan wahidan. àwọn àfa wa ti sáfù ká máa lọ lé wọn ká máa kó oúnjẹ lọ ká máa kó gbogbo nǹkan lọ wọ́n ti sáfù káwọn ọmọ wọn pè wá ká sáré jànàjànà wọ́n ti sáfù ẹ̀ bẹ́ẹ̀ lọ̀gá rẹ̀ tọkọ oníṣẹ́ gbogbo ohun tó bá fi kọ́ tíṣà rẹ̀ tọkọ níléèwé àwọn tó ga láyé nípa àwé wọ́n jẹ ìyà wọn ju Ọlọ́run wọn ò rántí àwọn tíṣà wọn mọ́ omi sì ń bẹ nu wọn ó sì mọ di tíṣà rẹ̀ ó àmọ́ báyìí tí bàbá náà fi dàgbà bàbá wọn sì mọ̀ pé bàbá gan ọmọ tó ń kọ́ ni òun ni wọ́n ń júwe rẹ̀ mọ̀ wà ní wọn tẹ kọ́ ní primary 6 nǹkan ń wá mẹ́rin lé yálò fún lọ́dọọdún
tọ́tún wo sáà yóò ní kí wọ́n lọ fún lówó mélòó nínú àwọn tó ga lọ́rọ̀ ti tíṣà ó tiẹ̀ mọ́lé tíṣà àlọ́ inshabani Sayyidina Ali ó ní ana abdul liman allamani harfan wahidan ana abdul liman allamani harfan wahid ẹrú ni mí fẹ́ntọ́ fara fi ọ̀yọ̀ kaba yìí ma mo ti mọ̀ pé jíìmù gbogbo bí tí bá ti rí jíìmù láyé ní ìdààmú pé jíìmù ẹnìkan lọ́kọ́ mi bí bá ti rí rọ kò lè dàmí láàmú ètí bẹ́ẹ̀ wá gbé ẹ̀rọ ẹ̀dá ńlá àmọ́ ẹ̀ mọ̀ pé rọ mi ti wá gbé tọ̀ ó kù sọ wá ìmọ̀náwó àìpé rí àwọn mọ̀ pé rọ ló bẹ̀rẹ̀ ẹnìkan ló kọ́ nípa alif ba ta fa jim hem ha dal zal ro zai sin shin sod dod to so ain gain fa kof kef lam mim nun waw haw ya amsat abi lamali amsat ya wasala gbogbo kéwù tó ké láyé ibi tó ti rí mi. ana abudu liman allamani harfan wahida. ẹrú ni mí bẹ́ẹ̀ náà ni abc tẹ́tẹ́ ni abcdefghijklmnopqrs UVWXYZ bẹ́ẹ̀ náà ni abdefgigigilmini ana abudu liman allamani harfan wahida. bọ́ọ̀bá yẹn tó wà lọ gbọ́ Yorùbá tọ́ba tó wá débi wọ́n ti ń kọ́ Yorùbá ọmọ pọ̀ ọgbọ́n kankan nígbà wọn bá dún ọ̀la wọn ni kọ̀ọ̀kan kamẹ́rin kọ́ wá fàmì sí lérí wọ́n tẹ̀lé bọ́kọ́ Àlàbá Ìdòwú Àyìnlá wọn àná fàmì sí ọmọ àwọn òkè àmì gádé wọ́n lè ní alábẹ́léwé fàmì sí rèmírèmímí ìjòkó dòdòmí Ìdòwú dòdòmí Àdìsá dòdòmí Táyé mímí Kẹ́hìndé mídòmí ẹwọ gan. ana abudu liman allamani harfan wahida. sẹ́dínárì ni ẹrú ni mi fẹ́ ń tọ́ fara fẹ́ yọ kama mi ọlọ́run gbogbo àwọn àlùfáà wa ọlọ́mọsá bàbá sanwó-dé sun olórí ọlọ́run. gbogbo àwọn tíṣà wa ni gbogbo àwọn ọ̀gá tó kọ́ kálukú ń sẹ́ni ẹni ọkẹ́ mi náà mọ́tò ẹnìkan kọ́ mi mọ́tò ń bẹ láyé kéèkù ọkọ̀ mi mọ́tò mọ́ mọ́ wà tá dáadáa òun náà ló ń fẹ́ kéwù ń bẹ láyé ẹ̀ ń tẹ́lẹ̀ òbí léèrè mọ́ wá nílò ọ̀rọ̀ kùránù wa mọ́ wá kùránù kọ́dọ̀ ó sì wòlíì mọ́ ẹni bá máa lógun kan tí ń ṣe búlọ́ọ̀kù lọ́nà kí ni lógun ọmọ ọlọ́jẹ̀ ń bẹ̀ wọn ọ̀gá mi nù ń lọ́kọ́ mi mọ́tò ń bèbí wa mọ́tò wà dáadáa òun náà wà ní alájí mo sì fẹ́ kí ọ̀rọ̀ kùránù wa mọ́ kọ faranda náà ní ti ń kọ faranda lé wa alájí kò bí níbẹ̀ náà láti tẹ̀lé sí ní ti ń kọ ó sì mà ó sì ṣe wòlíì mọ́tò káwọn èèyàn wa òun kọ́ mi mọ́tò ìkọ́ ń kéwù bẹ́ẹ̀ ni bá wà ní bá ní ọ̀gá mi o òun náà àbá mi ara òun náà Allahu Akbar. inshabani. bẹ́ẹ̀ náà lè ní bàbá wọ ọ̀gá mi kọ́ tà mí bàbá wọ àfáà mi tó kọ́ mi ní nǹkan kọ́ tà mí. wa insha atakoni. bàbá wo òun lọ kọ́ mi ní tí mo mọ̀ gbọ́n tí mo mọ̀ bàbá wò kó dè mí mọ́lẹ̀ kìí ṣe kó fokùn dè mí ṣé ìwọ ń lọ yunifásitì ẹ ok ibo ni ìwọ náà lọ Cairo ọ̀dà ìwọ ń kọ́ Libya ẹ máa lọ ìwọ ń tiẹ̀ ìwọ jókòó máa sìn mí ìwọ gbọ́dọ̀ lọ bí kankan
وإن شاء استرقني bọ́bá sì wù ú kó fún. الثالث هو الله ẹlẹ́kẹ̀tẹ̀ ẹni wọ́n tọ́ yẹ ká dúpẹ́ fún huwallah òun lọ́lọ́run. لا ينسى من ذكره huwallah la yansa man dhakarahu la yansa man zakarahu. ọlọ́run ló yẹ ká dúpẹ́ fún ọba tó ṣe pé la yansa man dhakarahu ọba tí gbàgbé ẹ ti bá rántí ẹ. وناسيه ẹ ti gbàgbé ẹ kò ní gbàgbé ẹ. من نعمه min ni'amihi níbi ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba sí fún. هو الذي خلقنا من المني ọlọ́run ọba tá a ní ká máa dúpẹ́ ká máa gbàgbé ẹ̀ ká máa rántí ẹ̀ tóun náà tún wá lóhun ṣe dandan ká tún dúpẹ́ fáwọn kan yìí ẹ máa wọ ọlọ́run kò lóyún kò gbé àtọ̀gá àtọmọ sí àtàfà tá ń dá wọn ẹ dúpẹ́ fún mi ẹ sì dúpẹ́ fáwọn tí mo ti kà á lẹ̀. ìyá rẹ ọkàn ọ nígbà tó kàn ọ ọwọ́ tó fọpọ́n ọwọ́ tó sùn sókè dáadáa bẹ́ẹ̀ títí ìyá rẹ wọ̀ ìyá ọmọ pé bẹ́ẹ̀ títí wálé aṣọ ti wá sókè ọwọ́ afúnjà yín lọ ẹ̀ka lọ́wọ́ ní alájà fàṣọ yín wálé ní ọlọ́wọ́n jọ dáa fún yín ọmọ yín tí mo sún sókè ń bẹ̀ wọ́n ni nítorí tiẹ̀ wọ́n sì rí bẹ́ẹ̀ tí ìyá rẹ̀ kí ló fi sàn yá náà lẹ́sìn ìlérí ibú ọwọ́ ẹ̀ ìyàwó ló lọ́ọ́ fi tó lé ìyá ń jẹ ní tó bá rí òun wá lọ́ọ́ fẹ́ yàwó bíi mẹ́rin àlè bíi mẹ́ta tún bẹ́ẹ̀ ń ta àwa lọ́ọ́ wà lè jẹun náà àwa lọ́ọ́ dá kínní sábì òsì kálẹ̀ ọlọ́run ò ní gbà. هو الذي sábì tó sẹnu ìyá rẹ̀ òun ni sábì rẹ̀. àwọn ìyá tiwa ó ti yàtọ̀ láyé òde àwọn ìyá wa wọ́n gbé pòsí sálì báyìí wọ́n wá ká aṣọ wọn wọ́n ká ìtàn wọn wà nílẹ̀ wọ́n wá gbé di ìwà bọnú tán látara tán wọn ni ìgbọ̀nsẹ̀ tá n bá ń ṣe wọ́n gbà jáde sínú pò lóde òní pampasì bá kó àlùbáríkà kúrò lára wọn dá wọ́n ti dé tẹpá wọ́n ti gbé fọmọ ọ̀dọ̀ gbogbo ru ẹ̀yìn tó yẹ kọ́ wọn kí ọmọ gbà lọ́dọ̀ ya rẹ̀ ọmọ ọ̀dọ̀ ni ọmọ ọ̀dọ̀ mi náà eréṣiríṣi láàrin ní Facebook ọmọ ọ̀dọ̀ mi náà sì mọ́ ọmọ mi afúnmúpa yóò pa pé lórí ibú àwọn ìyá rẹ̀ gbogbo wọn jẹrẹ sí wọn gbé kíní ẹ̀bà tàná fún mi yóò sì ná omi sì kú. ولا تطع زوجا هو الذي خلقنا من المني ọlọ́wọ́n ọba yìí òun lọ́ba tó dá wa láti di omi lọ́gbọ̀lọ́gbọ̀ omi òórùn omi mọ́jọ ta sí ńlá omi lọ́gbọ̀lọ́gbọ̀ omi òórùn omi mọ́jọ ta sí ńlá kò síbẹ̀ ṣe nífẹ̀ẹ́ ara yín tó tẹ̀ ń bá ń seré náà lọ́wọ́ tómi ń bá ta sí ẹ̀dẹ̀kẹ́ lanu ẹ̀ kò mú ti pé yà sí wọn fara balẹ̀ bá ti pé ń sá lọ ọwọ́ arọ́kùnrin náà èyí tó yẹ kó bínú ẹ wo bí ọ̀rọ̀ tí wọ́n sọ sí wọn o àmọ́ ń tàn sí lọ́wọ́ ọ̀yẹ́ tí wọ́n yẹ kó bínú ọgbọ̀n gbádùn machine. وصرت إلى بطن أمك وصرت إلى بطن أمك omi lọ ń bá bọ̀ ọkọjá ọba transfer látara bàtà rẹ ọbọsára ìyá rẹ odinu. وأخرج الله كل ما في جسدك وأخرج الله كل ما في جسدك وأخرج الله كل ما في جسدك ọlọ́run wa mú jáde gbogbo tí ń bẹnu ara rẹ ìka wa ń jẹ́ ka apá wa ń jápa ẹsẹ̀ wa ń jẹ́sẹ̀ eyín wa ń jẹ́ eyín ojú wa ń jójú irun wa ń jẹ́ irun àwọn wa ń jáwọ́ eku wa ń jẹ́ eku inú ń bẹ̀yẹn náà látara omi òórùn náà látara omi lọ́gbọ̀lọ́gbọ̀ òun náà. irun jẹ́ irun bẹ́ẹ̀ bá ti fọ eré báyìí àyèmọye eré tó ti fọ́ tá a ti rí kò sí irun nù. èékánná ni lọ́wọ́ mi ńlọ́kùn bá fàyọ ní ó bò ṣe kaná nù ọlọ́run sì ń ṣe ń sì ń jáde
وقدر فيما ودم مقدارا. ọlọ́run sì wá ṣe omi àti ẹ̀jẹ̀ ó ṣe sínú ara rẹ̀ mẹ́ ó ṣe ló di wọn kọjọ́ kan pọ̀ jù kan lọ tí ó pa ọ́ la ọkàn ò sì gbọ́dọ̀ waste bẹ́jẹ̀ bá dànù lára ẹ̀dá nísìn ńlọnu tọ́rẹ́jẹ̀ náà la fi mí wọn ni ẹ̀jẹ̀ wọn sá fẹ̀jẹ̀ sí la wọn fẹ̀jẹ̀ sí la ẹ̀jẹ̀ ní dànù púpọ̀ ẹ̀jẹ̀ ní dànù púpọ̀ kọ́mọ́ bá kú ẹ̀jẹ̀ náà la fi mí lókè la fi mí lókè ẹ̀yin jama ẹ̀ wọ́lọ́n Allah. bọ́lájí so ti dórí ẹ̀ táyì afẹ́sàdúrà ọwọ́ ń kọrin kan ní jimá tó ń bẹ lọ́hùn. يا ربي واغفر لقارئها وسامعها Al-Qur'ani ni wíwo. والمسلمين جميعا أينما حضروا sẹ́ńgbọ́. ووالدينا وأهالينا وجيرتنا pé látòkè náà kí n máa tẹ̀lé ọ. يا رب واغفر لقارئها وسامعها. Ọlọ́run kọ́ wọlé bí o gbé wa lọ lálẹ́ yìí mọ́sà sórí fún gbogbo wa Ọlọ́run. والمسلمين Ọlọ́run jẹ́ orí ọkà ní gbogbo wa. آمين. gbogbo tí kálukú bá ń ṣe kó múra sí o àpọ́nlé ibẹ̀ iyì ibẹ̀ orí ibẹ̀ òun ló ní. bọ́mọ yìí ṣe kọrin yìí ní ìmọ̀ ẹsẹ̀ wá rántí orin yìí níjọ́ tára jẹ́ àbàtà ti kọ́ àmì mi ti gbàgbé yóò tún kún ọdún àtọ́dún márùn-ún ìwà rántí mọ́ rántí pé lókè ìta bàbá wa ògbó bí ẹ̀ bá lọ lé fíìmù jáde fíìmù tán wọ́n gbé mi tá máa já ọ̀sán sí wọ́n ṣe ìbò bẹ́ẹ̀ bọ̀dá wa náà lọ ìlú èbó wọ́n ti dé àwọn náà dàgbà ń sè kọ́dà àwọn ò lè mọ̀ mímọ́ èmi ní mọ̀ pé bọ̀dá ni alájà bàtà kọrin yìí fún mi gbogbo bọ́mọ yìí ti ké ń wá rántí pé ń bulẹ̀ àfa mi ti torin yìí o àmì mi ò rántí ẹ̀ mọ́ dábàá pé àbí mo wá kọ́ ìrántí mọ́ kọ́dà mo wá nu gbogbo mọ́ bá a ṣe kírun tó ti mọ wọlé lọ ń tu ni yá mi ò sáré pé ń wá gangan mo kúrin yìí ìrìn mọ́ orin wọn làlájà bàtà fi síwáàsí gbọ́nà kò dùn kankan àkékùrá ni wọn. mo sáwà orin mo á wà lóko mi. mo lórin yìí lórin yìí àfa mi lọ kọ fún mi rí mọ́ ó sì wá mú lọ́sàn-án yẹn mo ní wá máa mú lẹ́yìn kankan fẹ́ sàdúrà ni. يا ربي واغفر لقارئها وسامعها. ẹni ó ké Kùránì àtẹ̀ntọ́ dẹ̀tí báyìí tí ó rojọ́ kan mọ́ tí ń gbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń ké lọ́wọ́ yìí àfa wa fẹ́ sàdúrà. يا ربي ó dùn pé wọ́n Ọlọ́run ọba mi. واغفر لقارئها وسامعها. ẹni tí ń ké Kùránì yìí àtàwọn tí ń gbọ́ tí wọ́n farabalẹ̀ wọ́n ṣàforíjì wọn. والمسلمين جميعا أينما حضروا. àti mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin gbogbo bí yóò tún lè dé. ووالدينا وأهالينا وجيرتنا. àwọn òbí wa méjèèjì àwọn ará àdúgbò wa. وجيرتنا. àwọn aládùúgbò wa nù. وكلنا سيدي للعفو مفتكر. má nìṣó. وقد أتيت الذنوب لا عداد لها. níwájú yìí ẹrù dàrú lẹ́yìn ẹrù ẹ̀ṣẹ̀ tí ò ló ń kà farabalẹ̀ tí ò ló ń kà ẹrù ẹ̀ṣẹ̀ dàrú lẹ́yìn àṣìṣì náà hárí abatẹ̀yànjẹ́ hárí ajẹ́ àrámù hárí
kò sí ní ta àṣetá ìwọ ọlọ́run ẹrù ẹsẹ̀ láìdáàdàlà kò ló ń kà. لكن عفوك لا يبقي ولا يزر. àmọ́ wọn náà tábà ti síjú ojú àmójúkó rẹ̀ wò wá báyìí ọgbà pé gbogbo ẹnu rẹ̀ lóbi bàtà bá ti débẹ̀ mọ́ ó ṣe sinẹ́fà ó ṣe wọ 80 years táwọn èèyàn fún wa ń bọ̀ pé ṣé wàá para yín ni àwọn àlọ́ sí tẹ̀sùbá 1 million gbà wọn ansagafula ọlọ́wọ̀n ò ní gbà 80 years kí ló lè ṣe mọ́ bọ́ọ̀ bá para ẹ̀ lókun ìyẹn àgbo kan bẹ ìyẹn àwọn bàbá mi nìkan mẹ́rin làwọn fi kìí ó kù ní. ìgbà tó lábara parọ́ lọ́wọ́ ni a tún bá sí náà ṣe pé àfikún fèrèjì wa bí ọba fèrèjì wa ń jà dáná. والهم عن كل ما أبغي أشغلني وقد أتى هاديا والقلب منكشر أرجوك يا ربي في الدهرين ترحمنا. wọ́lọ́hún abẹ́ọ́ni في الدهرين ترحمنا àtayé àtàlùkìyàmà dákun ṣàánú wọ́lọ́hún. أرجوك يا ربي في الدارين ترحمنا. kọ́ kẹwàá ni ọlọ́run kọ́ ṣàánú wa ni ẹni tí ọlọ́run ọba kẹ́ mọ̀ sàgbákò ju àlùkìyàmà ọlọ́run. بجاي ما في يدي سبع الحجر. ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ní àmì jàmá. يا رب أعزم لنا عندك بحر ليس ينعزر. ń bọ̀ àwa tá a wá oore tó lọ́n bá ṣe fún wa alájẹ ẹlẹ́kẹ́ ṣe àmàlù wa àwọn tí yóò wá yóò dùn ẹlòmíì bí wọ́n ní wọ́n ṣe dálé ìgbà àwa náà fẹ́ máa dúkọ́ ká má máa sí ilé ń jọjí mọ́ dúlẹ̀ kọ̀ọ̀kan àti ẹ̀wá wò pé bàbá sí ilé ga kẹlòmíì ọ̀ máa sí sẹ́ẹ̀mà wa afẹ́ dùgbé bàbá wa sí mọ́ ńkọ́ ẹnu jọ́gọ̀ kẹtọ́ náà bá mú wá pa àsílẹ̀ pé wọ́n ti travel wọ́n kí jimọ̀ tán náà wọ́n lọ ẹ̀yẹn má wàá wò yín wọ́n ọlọ́run tẹ́ ń bá wa ní ẹ wá ẹ̀dẹ̀ bá ti ń ṣe ẹ̀ kàn máa kí òun ẹ̀ máa kí irú òun tọ̀ ago mẹ́ sáàbù bá ti ń kú ṣẹ́jú mẹ́ síraba náà ẹ má máa ipò ẹ̀ wá mọ́ ọba yìí sẹpẹ ntẹ fàtí ìgbọ ni ẹ gbọ́ pé ẹ gbọ́ sẹ àní ọsàdúà ẹ lọkùnrin ní sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ẹ jẹ́ àṣàdúà àwa ń lò rẹ̀ lọ́la bàbá kú lọ́rẹ̀ awàlí bàbá wa wálé wàtúndínjọ́ kejì alọ́mọ̀wé àtúnwálé sáà tí ìrìbí lọ mo kiri kílé rẹ̀ mí díẹ̀ báyìí wá sọ ẹja mọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. ká máa jókòó ká máa gbọ́rọ̀ Ọlọ́run ó dáa gan gbogbo àwọn tá ànábì kan kéwò sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tó dá àfa lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. mọ́sálásí ló ti kọ́ wọn mọ́sálásí ló ti kọ́ gbogbo wọn tí wọ́n dé yàn wọn tẹ́wọ́n pé radiyallahu anhu kẹ́ni kan radiyallahu ìbùnú kẹ́ni kan afaan radiyallahu anhu kẹ́ni kan Abu Hurairah masalasi ní kíláàsì kálukú ọlọ́run sí balùbáríkà sí báyìí ní Muhammad gbogbo àwọn tó gbọ́ àwọn àfa àgbà fún gbogbo ayé kíra àwọn bẹ bá mú eléyà ní òun gbọ́ tá ànábì máa ṣe báyìí eléyà ní òun rí ànábì báyìí ní kì í tó ń wé ṣe òun gbọ́. sallallahu alayhi wa sallam. sọ ọlọ́run gbogbo àwọn ọmọ tí wọn náà ti pẹ́ lé kí ọlọ́run bá bọ̀ wọn lálùbáríkà. amiina. èyí tí ń kàwé ọlọ́run bọ̀ wọn lálùbáríkà. amiina. èyí tí ń kọ́ṣẹ́ ọlọ́run bọ̀ wọn lálùbáríkà. amiina. èyí tí ń ṣòwò ọlọ́run bọ̀ wọn lálùbáríkà. amiin. àwọn tó ti parí ọlọ́run bá wa júwe ọ̀nà tó dáa fún wọn. amiina. má jẹ́ wọn rárí ọlọ́run. amiin. la ilaha illallah. amiin. àwọn tí ń bẹ ń bẹ lọ́wọ́ dákun ọlọ́run àyàwó mi ọmọ jágbe wọ ọlọ́run sáwa ní ó sì dikẹ́ni kan lẹ́fù sáwa ní ó sì dikẹ́ni kan lẹ́fù ọlọ́run kọ́sà sọ gbogbo wọn dáadáa. amiina ya Allah. amiin.
akifatia lẹ́ẹ̀mejì àmọ́ ká tó ké ẹgbẹ́ wàdùà àmọ́ ìyá bá pa gbogbo wá sí ìjọ jimá báyìí àmọ́ gbogbo wàdùà bí ó bá mọ lọ́mọ ìbára náà níbà tí mọ. níbo wọn ti sẹ́yìn ṣé Nàìjíríà bí dùn mí ṣé Nàìjíríà bí dùn mí. ọ̀dà máa sọ fún wọn. ó ní kí wọ́n tẹ́ǹdì owó dábì sí gbogbo kìíní. ṣe mọ́lúdì onílàdá bẹ́yìn ò ṣe kọ̀ṣẹ́ lọ́hùn àyẹ̀bẹ̀ kọ́. Ibrahim akọnilẹ́rìn ó sì wà lọ gbé kínní bí agbada tó àwa mélòó. lóyìn ìdarí abádùgbà mi fìlà ni ó sí. èrí wá dàbí oru ọmọ bẹ́ẹ̀rí ọ̀rẹ́ mi kan tí ní dákú ní ó náà ń bẹ́ lé wọn nísìnyí. Umaru Marunu àtàlátàrí mi ó tún ká láti ṣe. Ọlọ́run bá ń sèyàn wọlé àlùbáríkà fún wọn. Amina. àti gbogbo ẹ̀ tó ti díù fún ìyàwó Ọlọ́run mo sì fún yín o. Amina. Wabillahi Allahu akbar Ọlọ́run wọn san yín lẹ́san fa. Amin. Ọlọ́run wọn bá wa san yín lẹ́san wabillahi Ọlọ́run wọn san yín lẹ́san. Wabillahi òun dàá múlá wa káwọn bá dá ma tún ni. ẹ sọ gbogbo ayé la ti dín ẹ̀yẹ́ máa dín òun ò dín òun ló dín àti dín èmi dín. ẹ tiẹ̀ jìyà torí ìtẹ̀lẹ̀ ọ̀gbìn wa lé ìyá ti bẹ léwu ìjọ kan ní ọjà nkíni tó ń kú àlágbárí pé kí ló tún wá kí ni tó ń wá bẹ́ẹ̀ bá wá gbègbè lágbájá wọn bá fún ara yẹn o lọ́ọ́ pé èyí tó yẹ sẹ̀fẹ̀ hùn ẹni tó ń wá nù pé Allahu Akbar ìjà wa lọ́lọ́run sì máa gbé àmọ́ èyí mọ̀ ẹbí ó fi ìtọ́lọ́hún fi ń sàánú ẹ̀ o yóò sì ọ̀ra alóhùn lọ́ọ́ fẹ́ mi nígbà tí ọba wa fẹ́ mi dé ìyá rẹ̀ ọ̀ wá jẹ́ dọ́kù wọ́n á lọ́ọ́ fẹ́ wàhálà wálé àmọ́ àfikáfẹ́ ná gbogbo wọn bá ti ràn mọ́ báyìí àfikáfẹ́ orin fẹ́ ládì dọ́kù wàhálà for dead body bàbá. Aláàjì bí ìbá ṣe bá sọ́rù bàbá tíráyì dọ́bù wàhálà for dirty body. ẹlẹ́gbẹ̀ẹ́ ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ẹ dàníyàn. Abdulkarim ìwọ ké Fatiha ká lóhùn àdàbíà ìwọ ké kàyókù lóhùn tèmi. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run àfọ̀rọ̀wálé ọlọ́run. Bismillahir rahmanir rahim. má da ayé wa má da alikiyama wa ọlọ́run.
alhamdulillahi rabbil alamin. má jẹ́ sunkún lórí ọmọ má jẹ́ wọ́n sun lórí àwa náà. arrahmanir rahim. àwọn obìnrin tí ń jọ máa wá lápò ọlọ́run má jẹ́ wọ́n sílé wọ̀. maliki yawmiddin. àwọn ọkùnrin tí ń jọ máa wá má jẹ́ wọ́n gbégbékúgbé. iyyaka na'budu wa iyyaka nasta'in. gbogbo wa yìí má jẹ́ àmà náà kàn tákà tó rí mi ọlọ́run. ihdina siratal mustaqim. má bẹ́kún sùn má jẹ́ bẹ́kún jẹ́ ọlọ́run. siratal ladhina an'amta alayhim. má sọ ma wa dọ́mọ ọlọ́mọ má sàwọn náà di bá fún bàbá. ghayril maghdubi alayhim waladdallin. Amin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wòlíì àfàwà má jẹ́ ó bàjẹ́. الحمد لله رب العالمين gba àwọn ọmọ àwọn àfàwà má jẹ́ sọ̀rọ̀ fún ọlọ́run. الرحمن الرحيم má jẹ́ bẹ́kún sùn má sì jẹ́ bàjẹ́. مالك يوم الدين Maliki yawmiddin. مالك يوم الدين Maliki yawmiddin. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ọlọ́run ṣàánú wa. اهدنا الصراط المستقيم já balẹ̀ wa dáadáa já wọlé wa dáadáa ọlọ́run. صراط الذين أنعمت عليهم ọlọ́run tá yóò fi sí alọ́dọ̀ má jẹ́ wọ́n béèrè lọ́wọ́ wa ọlọ́run. غير المغضوب عليهم ولا الضالين آمين ìkẹ́kọ̀ọ́lá tó pé o. Àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀. Àmín. kọ̀lọ́bà kúdúrà yìí mi ò oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́kọ̀ọ́lá tó pé Àforíjì lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́dọ̀lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bà kúdúrà yìí mi oníwàsí àgbáyé àfá wa dáadáa. Rabbi wa salamu wasalamu ala abina alaji agba. ọlọ́run sọ